Ganduje alága ẹgbẹ́ òṣèlú APC lòun ò ṣe mọ́ o. Alága ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlééfà ìjọba ní Nàìjíríà All Progressives Congress APC Alhaji Abdullahi Umaru Ganduje ti kọ̀wé fipò sílẹ̀ ní wàràǹṣeṣà ó lóun kò ṣe alága ẹgbẹ́ òṣèlú náà mọ́. Ọ̀sán ọjọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù keje ọdún 2025 yìí ni ọkùnrin náà kọ̀wé fipò sílẹ̀ nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Ó ní òun kúrò nípò alága ẹgbẹ́ APC lójú ẹsẹ̀ sí ní pẹ̀lú. Nínú lẹ́tà rẹ̀ ọ̀hún ó ní lájorí ìdí tóun fi ń kúrò nípò jẹ́ láti lọ bójútó ọ̀rọ̀ ìlera òun nítorí àwọn nǹkan kan ń ṣe òun lágọ̀ọ́ ara tó sì ń gba àmójútó pàtàkì. Ó ṣetán ìlera lọ́rọ̀ bí Yorùbá ti máa ń wí. Ganduje tó ti fìgbà kan wà nípò gómìnà ìpínlẹ̀ Kánò fún odidi ọdún 8 gbáko kó tó bọ́ sípò alága ẹgbẹ́ òṣèlú APC wà lára àwọn gómìnà àná tí wọ́n ń jẹ́jọ́ oníranìran lọ́wọ́ lórí ẹ̀sùn ìkówójẹ, ṣíṣe owó ìlú mọ́kùmọ̀kù àti àṣìlò agbára lásìkò tí wọ́n fi wà lórí àlééfà. Inú oṣù kẹjọ ọdún 2023 lọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kánò ọ̀hún di alága ẹgbẹ́ òṣèlú APC. Ìyẹn nǹkan bí oṣù 2 àbọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé ìbò sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó jọ pé ìkọ̀wé fipò sílẹ̀ yìí yóò mú òpin dé bá sáà ìṣàkóso rẹ̀ tó kún fọ́fọ́ fún oríṣiríṣi ẹjọ́ ní kóòtù, gbọ́nmi sí omi ò tó, ìjà abẹ́nú àti fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn alẹ́nulọ́rọ̀ àtàwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú tó ń ṣàkóso lọ́wọ́ ọ̀hún. Ìrètí wà pé Ganduje yóò jábọ̀ iṣẹ́ ìríjú rẹ̀ fún ọ̀kan nínú àwọn igbákejì alága ẹgbẹ́ náà láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí tí yóò sì yọwọ́ yọsẹ̀ nípò olórí ẹgbẹ́ pátápátá. Ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ pé kíkọ̀wé fipò sílẹ̀ tí Ganduje ṣe yìí kì í ṣe ojú lásán nítorí ojú iná kọ́ ni ewùrà ń hurun. Wọ́n ní àwọn nǹkan kan ń lọ lábẹ́nú tí kò sì rọgbọ èyí tó mú kí bàbá náà pinnu láti yẹ̀bá náà. Ààrẹ Tinubu tàbí àwọn agbẹnusọ rẹ̀ kò tí ì sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ganduje gbé yìí, bẹ́ẹ̀ sì làwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC kò tí ì fèsì kan nípa rẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì.